mi. Ẹ ṣé gan, thank you so much. Lọ́dún lẹ máa ń yọ bí ọjọ́ lọ́jọ́ lẹ máa ń yọ bí ọjọ́ náà kí ló tún fa ìmúra tòníjàre ìjẹ̀lẹ̀ bá mi ṣàlàyé fún gbogbo bí tó ń wò yín lé. Ok, mo mọ̀ pé iná ọmọ bọ̀dá wẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ fún àwọn tó ń wò mí. Èyí ní ojúde ọba 2023 ojúde ọba so àmúra láti lọ sí ààfin kábíyèsí aláyélúwà ọgbàgbà the second ọba Síkírù Adétọ̀nà gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ aṣojú Òjẹ́búland. ìdílé wo jàre. Arẹ́gbẹ́ṣọlá. Kí ni káwọn tó wà nílé kí ni kí wọ́n máa expect lọ́jọ́ tèmi. In terms of nǹkan tó máa expect a lot of fun pageantry wí a ṣe mọ̀ ojúde ọba ti wá di nǹkan tó yẹ pé gbogbo àgbáyé ló ti wá. A lot of friends flew in from all over the world, and we had a reception here yesterday. It was a full house. So it's fun all the way. Àwọn tó ń bá tí wà rí, tó bá tí wá, tó yẹ pé first time wọn lọ wá lé ní mo sure pé wọ́n bá lanu wọn nílé pàdé. But a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún ṣọ́ wa ṣe eléyìí. Ọpẹ́ náà làwọn máa dá. Alhamdulillah. Bàbá mi, lóòótọ́ àwọn kan ti wá, ó ti jẹ́ ọdọọdún ló ń wá. Àwọn míì kẹrì tán ẹ̀ṣẹ̀ máa wá. Kí ni ìdí pàtàkì tẹ́ fi máa ń gun ẹṣin gangan? Abẹ́yìn gangan làkọ́kọ́ tẹ́ máa gun ẹṣin ní ìdílé yín. Ọ̀nà èmi kọ́ o, bàbá mi àti èmi náà tó bẹ̀. Then of course tẹ́ bá máa débi ilé family wa bí ta sí bàbá mi sí ẹ̀rí àwọn àbúrò náà táwọn náà máa gun ẹṣin ń bẹ̀. So èmi kọ́ and ìdí pàtàkì tá a ṣe ń ṣe ni pé again a fi ń kó àṣà wa lárugẹ, a fi ń gbé lárugẹ. Nǹkan tá a ti ń ṣe for century tipẹ́tipẹ́. So again a tún máa lọ tún fi ìfẹ́ hàn sí bàbá wa aláyélúwà Àwùjalẹ̀ Òjẹ́búland lọ́dọọdún níjọ́ kẹta ọdún. So nǹkan tá a máa fi of course again ó ti wá di ó ti ń di abẹ́ẹ̀ ni ó dẹ̀ tún di commercial kí ló ti ń pè because mọ̀ pé ìlú máa kún rẹpẹtẹ. Ẹni tó bá tètè book hotel bí oṣù mẹ́fà sẹ́yìn kò ní hotel book. So àwọn ọlọ́jà wọn á rí kan so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. Ní ṣókí ìdílé wo gangan ni ìdílé Arẹ́gbẹ́ kí là ń pè ṣe ní ìdílé Arẹ́gbẹ́. Ìdí Arẹ́gbẹ́ṣọlá láti ìdílé ni torí àlà ṣe máa ń kọrin kan nígbà yẹn tí gbogbo wa mọ̀ tó mọ̀ wá fún ni pé ìdílé ò pé méjì o Arẹ́gbẹ́ ò pé méjì o àwa tá à ń pé ríre ọmọ Arẹ́gbẹ́ ò pé méjì o ìdílé ò pé méjì o ìdílé ò pé méjì o. So ìdílé láti wá originally. So àdúgbò wa ni tá bá jáde ń sìn àwa láti dúró ń bẹ̀ ká tó máa lọ sí ààfin ọba. Ibi tí wọ́n sin bàbá mi sí láti máa ń bẹ̀rẹ̀ ní Mẹ̀pẹ́. Àwa láti kọ́kọ́ dúró dé lódì dandan nítorí bẹ́ẹ̀ ni gbogbo wa bẹ́ẹ̀ ni ká tó ṣe wá máa lọ sí ọ̀dọ̀ kábíyèsí. Thank you so much for Bisi Ologe show. We really appreciate your promoting our culture. You've remained consistent and Ọlọ́run túbọ̀ máa fún yín ṣe. Thank you so much.